máa kúlẹ̀ ọ̀wọ̀ fúnlẹ̀ Yorùbá kí lọ́balọ́ba àti ìjòyè o ọ̀wọ̀ fúnlẹ̀ àtàlejò iye Yorùbá ló ní akíyìn bá rìnrìn àjò má bọ̀ alẹ́ ńlá ni o ta ní pẹ̀bí kan ní ìlú ọba Bámidélé wà mọ̀ gbọ́ mọ̀ bá mi wá ọba ni wá ńlá yìí o Bámidélé kò mọ̀ ọmọ bá mi wá àjèjì o mẹ́sẹ̀ lé ọmọ nílé àtẹ̀jẹ́jẹ́ òun àlejò àtẹ̀lẹ̀ máa ṣàmàṣà ọwọ́ kókó ńlá fi wọ́ọ̀kì ọwọ́ òbí. Mo kì í káàbọ̀ sí ètò ti àárọ̀ yìí. Mo dẹ̀ lérò pé gbogbo wa ta fẹ́ nípa nínú ìdíje yìí. Gbogbo wa we are all winners. So there's no loser among us. Gbogbo wa ni bọ́lá tó ṣẹlẹ̀ ní pé àwọn kan ṣì ń le jù sẹ́ẹ̀. Àwọn kan ṣì ń le jù. Ọ̀rẹ́ mi jọ bá mi kí wọn níbi bá mi kí kan wọn bí. Pẹ̀lú èdè Yorùbá o. Ẹ káàárọ̀ ìyá kẹ̀kẹ́ ṣe dáadáa. Wọ́n ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti pe arábìnrin Déyẹmí kí wọ́n wá fún wa ní àdúrà ìbẹ̀rẹ̀. Ẹ káàárọ̀. Ṣé àìdè dúró afẹ́ gbàdúrà ní ìlànà tí ó nígbàgbọ́? Ní orúkọ Jésù, ní agbára ìpè Jésù, bàbá wa àti Ọlọ́run wa. A dúpẹ́ wípé a dá ọjọ́ pé a dúpẹ́ pé ẹnu wa dídí ní ayọ̀ àti àlàáfíà. A dúpẹ́ fún ayé ẹnìkọ̀ọ̀kan wa. A dúpẹ́ torí pé ẹ̀yin ni Ọlọ́run tó ń dáhùn àdúrà. A dúpẹ́ torí pé a gbàdúrà fún ọjọ́ òní, ẹ sì gbọ́ àdúrà wa, Olúwa gba ọpẹ́ wa. A fi gbogbo ohun tí a máa ṣe lé yín lọ́wọ́. Ọlọ́run a gbàdúrà wípé kí ẹ darapọ̀ mọ́ wa ní orúkọ Jésù. A gbàdúrà wípé a ò ní ṣìwí, a ò ní ṣìsọ. A fi gbogbo àwọn akẹ́kọ̀ọ́ lé yín lọ́wọ́ wípé ẹ máa tọ́ ipa ọ̀nà wọn ní orúkọ Jésù. A gbàdúrà wípé ibi gíga la máa ti máa gbọ́ orúkọ wọn ní orúkọ Jésù. A fi gbogbo àwọn tí wọ́n kó irú nǹkan báyìí tí wọ́n kó jọ pọ̀ ká fi wọ́n lé yín lọ́wọ́. A gbàdúrà wípé owó ò ní tán lọ́wọ́ wọn. A gbàdúrà wípé ọgbọ́n àti ìmọ̀ àti òye láti ṣe eléyìí ní ọ̀nà tí ó máa gbòòrò sí. A gbàdúrà pé ẹ̀yin Ọlọ́run máa fi fún wọn. A gbàdúrà wípé ní òpin ohun gbogbo ẹ̀yin Ọlọ́run máa gbà gbogbo. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ṣé ẹ jẹ́ ká jókòó? Ọ̀pọ̀ èrò wà bí ní àárọ̀ yìí ojú wọn ró dẹ́dẹ́ ṣùgbọ́n àwọn kan ò mọ ìdí tí a fi péjọ ní àárọ̀ yìí. Mo fẹ́ pé ọ̀gá wa, èèyàn wa, ẹni mímọ́ yín tí wọ́n máa sọ fún wa ìdí tí gbogbo wa fi péjọ ní àárọ̀ yìí. Àwọn kan lójú tí wọ́n rò pa wá síbí fún ìsọmọlórúkọ. Àwọn kan wọ́n rò bóyá àwọn ọmọ Aquinas wọ́n fẹ́ ṣe ìgbéyàwó pẹ̀lú àwọn ọmọ Fùwàṣayé. Àwọn kan wọ́n dẹ̀ tún rò pé bóyá ọjọ́ ìbí la wá ṣe. Ṣùgbọ́n èèyàn tí wọ́n máa túnà ilé yìí dáadáa àwọn ni mo fẹ́ pè ní àárọ̀ yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣá àtẹ́wọ́ tó rinlẹ̀ fún èèyàn ní tí gbogbo ènìyàn mọ̀ sí aláṣẹ àti olùdarí iléeṣẹ́ ilé Yorùbá Ọlálékan. Ṣé o àkúrẹ́ sọ pé ìṣeré o ìṣèlú o. Inú mi dùn láti rí gbogbo wa ní àárọ̀ yìí. Pàtàkì jùlọ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ kí gbogbo wa a lè wá síbí. Ṣé mọ̀ pé Ọlọ́run ló jí wa. Bàbá ní ètò tá a fẹ́ ṣètò tí Ọlọ́run ò bá lọ́wọ́ sí kò ní ṣeé ṣe. Àbí nítorí díyẹn ẹ̀jẹ̀ jẹ́ ká dìde ká pàtẹ́wọ́ ńlá fún Ọlọ́run tó yẹ ká ní àǹfààní láti wà nílé yìí.
ni o fọ́lọ́ ni. ẹ ṣé Ọlọ́run á gbàdúrà gbogbo wa, jẹ́ ká jókòó. Ní ìdàkejì mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn olùkọ́ wa tí wọ́n kó wa wá síbí nítorí gbogbo wa láti gbáradì láti wá sí ètò yìí lénìí, ṣùgbọ́n àwọn olùkọ́ wa ni wọ́n ràn wá lọ́wọ́ láti lè jẹ́ kí nǹkan tí a fẹ́ sọ kó ṣe sọ fún wa, àbí? Nítorí ìdí yẹn ẹ jẹ́ ká dìde ká pàtẹ́wọ́ fún àwọn olùkọ́ wa. Ẹ sọ pé ẹ ṣé olùkọ́. Ẹ jókòó. Olùkọ́ ẹ ṣé gan ni o, ẹ ṣé tí ẹ ń kọ́ wa bí a ṣe lè sọ èdè Yorùbá. Ṣé mọ̀ pé gbogbo èdè làwọn èèyàn ń sọ, wọ́n ní tó bá sọ ní Gẹ̀ẹ́sì wọ́n ní can you speak English, can you speak French? Yorùbá jẹ́ èdè kan tó jẹ́ pé tẹ́ bá fẹ́ sọ wọ́n ní ṣé o gbọ́ Yorùbá. Gbogbo èèyàn lè sọ Yorùbá ṣùgbọ́n ṣé a gbọ́ Yorùbá? Yorùbá jẹ́ èdè tó ní àṣà, tó ní ẹ̀sìn nínú, tó jẹ́ wípé nǹkan tó bá fẹ́ sọ ní èdè Yorùbá, nǹkan tó yẹ kó fi ọ̀rọ̀ yẹn ṣe ó wà nínú ọ̀rọ̀ tó fẹ́ sọ. Ṣé ó yé yín? A wá wò pé èdè yìí ó ti ń lọ, àwọn èèyàn ò lè sọ èdè Yorùbá kó já geere, wọ́n máa fi èdè míì là á. Tá bá dẹ̀ dúró bẹ́ẹ̀ lọ títí, ó ṣeé ṣe lágbára Ọlọ́run gbogbo yín lẹ máa dàgbà. Tẹ́ bá dàgbà, tẹ́ bá ṣègbéyàwó, tẹ́ bá bímọ, tẹ́ ẹ bá gbọ́ èdè Yorùbá, èdè wo lẹ máa fi bá àwọn ọmọ yín sọ̀rọ̀? Èdè Gẹ̀ẹ́sì. Ìyẹn ni wípé àwọn ọmọ yín náà tán bá dàgbà, tán bá ti bímọ, èdè wo náà máa fi bá àwọn ọmọ tiwọn náà sọ̀rọ̀? Kí ló wá máa ṣẹlẹ̀ sí èdè Yorùbá? Ṣé ẹ̀yin fẹ́ kéde Yorùbá parun? Ìdí tá a fi wò nìyẹn wípé kí a ṣe àwọn ètò láti rí dájú wípé a jẹ́ kí èdè dùn, a fi àwọn nǹkan sí i láti lè jẹ́ kí a wò pé èdè yìí náà ó jẹ́ èdè tó yẹ kí a gbé lárugẹ. Ìdí tá a fi ṣe àwọn ètò yìí nìyẹn. Èyí jẹ́ àkọ́kọ́ tí à ń ṣe báyìí. A sì máa ṣe kiri, a tún máa ṣe ní oṣù tó ń bọ̀, a tún máa ṣe ní oṣù tó tẹ̀lé. Àti wípé àwọn olùkọ́ wa wọ́n ti máa ń fi ọwọ́ rọ́ olùkọ́ Yorùbá sẹ́yìn jù. Nílé ẹ̀kọ́ wọ́n máa sọ pé tó bá fẹ́ ṣe èdè tó bá ń kọ́ sáyẹ́ǹsì wọ́n ní A, tó bá ń kọ́ bàọ́lọ́jì wọ́n ní A, ṣùgbọ́n àwa tá a jẹ́ olùkọ́ èdè Yorùbá wọ́n máa wò wá bíi pé a mọ nǹkan tá à ń ṣe. A gbọ́dọ̀ yí padà, a gbọ́dọ̀ rí dájú wípé bí wọ́n ṣe ń wo àwọn olùkọ́ tó ń kọ́ àwọn èèyàn ní ìmọ̀ sáyẹ́ǹsì, wọ́n máa wo ti Yorùbá jù bẹ́ẹ̀ lọ. A gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. Ìdí nìyẹn tí iléeṣẹ́ wa iye Yorùbá làwa ń kọ́. Ó máa ń dùn mí nígbà tó bá ń bi mí pé kí ni iṣẹ́ tí mò ń ṣe tí bá ní olùkọ́ Yorùbá, tí bá ní olùkọ́ ni mí, wọ́n ní ibo ni mo gbé ilé ẹ̀kọ́ wo, kí ni mò ń kọ́ tí bá ní Yorùbá, wọ́n ní bàbá fọ̀nà wájọ
àwa náà a wà nígboro a mọ bí àwọn olùkọ́ Yorùbá ṣe rí, ó máa ń dùn mí, ó máa ń dùn mí. Mo ń sọ fún yín báyìí wípé kí ẹ múra láti rí dájú wípé ẹ ṣe gbogbo nǹkan tẹ́ lè ṣe láti máa gbé èdè yín lárugẹ, nítorí gbogbo yín lẹ máa di èèyàn ńlá lágbára Ọlọ́run. Tẹ́ bá lọ sókè òkun, tẹ́ bá rí àwọn ọmọ tó ń sọ̀rọ̀ tó ń wá láti Asia, tó ń wá láti àwọn India, Asia náà ni gbogbo wọn, àbí Spain, tí wọ́n bá ti fẹ́ kí àwọn tí ó wà láyìíká àwọn gbọ́ nǹkan tó ń sọ, kí náà máa yí sí, wọ́n á yí sédè wọn. Ṣùgbọ́n di àwọn Ìgbò ní Houston ní Amẹ́ríkà, àwọn ọmọ wọn ń gbọ́ èdè Ìgbò, àbí ẹ rí pé lákùrẹ́ Ìgbò ẹ lè máa rí wọn, wọ́n á gbọ́ èdè wọn. Ṣùgbọ́n àwa tá a jẹ́ Yorùbá ló jẹ́ wípé alájú sódì, wọ́n á máa sọ̀rọ̀, àní mọ nǹkan tá a máa yí tiwa sí. Òyìnbó yẹn náà la máa sọ kùrà. Àwọn tó ń wà lọ́hùn sìn wọ́n ti ń wò pé ó yẹ kí wọ́n kọ́ èdè Yorùbá. Ọlọ́run á ràn yín lọ́wọ́. Ẹ jọ̀ọ́, nǹkan tá a wá ṣe ń bí lénìí ó ju pé káàkọ̀ wá tàkùrọ̀sọ ìrúnisókè láti lè jẹ́ kí a wo èdè Yorùbá bí èdè tó ní àṣà, tó ní ẹ̀sìn, tó ní ìṣe nínú ni àwa ṣe. Gbogbo wa lẹ́ni láti gbégbá orókè pátápátá. Kò séèyàn tó wá síbí lẹ́ni tí ò ní mú nǹkan kan àbí méjì lọ sílé. Ẹ má wò pé ẹ wá jà, a wá sọ̀rọ̀ láti wò pé kí la lè ṣe. Nǹkan tá a bá dẹ̀ ṣe lẹ́ni a gbé lọ fún àwọn ìjọba wa pé ẹ wò ó, ẹ jẹ́ ká máa fi èdè Yorùbá ṣe báyìí ní ilé ẹ̀kọ́ wa. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Gbogbo yín lẹ máa dàgbà o. Gbogbo yín lẹ máa dé ibi tí Elédùmarè fẹ́ kẹ́ ẹ dé. Ẹ máa dẹni gíga. Ẹ máa mókè. Níbi tó bá ti ń pe àwọn èèyàn gíga, wọ́n á máa dárúkọ yín lágbára Ọlọ́run. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ṣe ń ga sí, ẹ má gbàgbé èdè àti àṣà Yorùbá. Ká má bòkó lọ lé lóró. Ìtàkùrọ̀sọ ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí láti lè jẹ́ kí a gbọ́ nǹkan tí ẹ ní láti sọ. Ẹ má pa Yorùbá lẹ́kún. Ẹ ṣé gan ni. Ẹ ṣé. A lè ṣe ìdíje láti sọ̀rọ̀ lórí nǹkan àbí láti tako nǹkan láì má pe àwọn adájọ́, àwọn onídàájọ́, Bíbélì sọ pé onídàájọ́ ayé. Àwọn adájọ́ wa ní ètò ti àárọ̀ tòní. Ṣùgbọ́n kí n tó pe àwọn adájọ́, mo fẹ́ sọ fún gbogbo iléèwé tí wọ́n wà níbí ní àárọ̀ yìí pé ẹ ṣáà fi ọkàn yín balẹ̀, ẹ má kó ọkàn yín sókè, ẹ jẹ́ kí gbogbo ẹ̀ kó lọ ní ṣìṣẹ̀ntẹ̀lé, ẹ fi ìrọ̀rùn ẹ fi sọ. Bó tilẹ̀ jẹ́ pé ìṣẹ́jú tó fẹ́ fún yín ìṣẹ́jú ráńpẹ́ ni, ẹ jẹ́ ká sọ nǹkan tó nítumọ̀ ní ìṣẹ́jú ráńpẹ́ tí wọ́n fẹ́ fún wa. Láti máa darí ètò yìí síwájú, mo ní àǹfààní láti pe àwọn adájọ́ wa. Ẹni àkọ́kọ́ nínú àwọn adájọ́ mẹ́ta tí a ní ní àárọ̀ yìí, ó ní à ń pè ní ọ̀kan láwọn láàrin wọn. Ẹ má bínú, mo fẹ́ sọ èdè Gẹ̀ẹ́sì, wọ́n ní ladies first. Mo ní ṣe ní ẹ fàyà ladies first. So ní ìpéjọpọ̀ tiwa ní àárọ̀ yìí, a ní ọkùnrin méjì àti obìnrin kan. Ní gbogbo nǹkan tá à ń ṣe, obìnrin ni a máa ń kọ́kọ́ fún ní àǹfààní
ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣá àtẹ́wọ́ tó rinlẹ̀ fún Ògúnpèmí Tolúlọpẹ́ nígbà tí wọ́n wá láti wá fi ìkàlẹ̀. Ẹ pàtẹ́wọ́ fún wọn dáadáa, àwọn náà fẹ́ dájọ́ yín o. Nígbà tá a wà ní ilé ẹ̀kọ́ tí àwọn olùkọ́ wa tán bá ti rí bí eléyìí, àwọn yẹn náà máa ń rorò mark, àwọn náà máa ń stingy, ṣùgbọ́n ẹ gbàgbé gbogbo ẹ kí lẹ sọ. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ní ibi tá a dé mo máa jẹ́wọ́ fún yín, ní gbogbo ayé mi òkè òkun ni mo gbé. Ibẹ̀ mo ti ń jẹ, ibẹ̀ mo ti ń mu, ibẹ̀ mo ti ń ṣiṣẹ́. Tí bá sọ pé òkè òkun kì í ṣe àwọn bíi Ghana o, àwọn ilé tó jìnnà. I came all the way from UK. I live in UK and I grew up in UK. Tí bá dẹ̀ sọ pé UK kò di dandan kó jẹ́ United Kingdom. Tó bá jẹ́ University of Kano, UK ni. Tó bá jẹ́ Urhobo Kingdom, UK ni. So far from UK, we'll all be okay. The next person ní láti darapọ̀ mọ́ arábìnrin wa tí wọ́n ró dédé ní àárọ̀ yìí. Ẹ jọ̀ọ́ bá mi ṣàtẹ́wọ́ fún Ọ̀gbẹ́ni Ọlámídé Adémọ́lá. Ṣé mọ̀ bọ̀dá tí wọ́n ṣe lọ jókòó yẹn? Olùkọ́ èdè Yorùbá ni wọ́n o. Bó ṣe ń kọ́yàn ní èdè Yorùbá ní ilé ẹ̀kọ́ girama náà tún ń ṣe ní ilé ẹ̀kọ́ àgbà. Láì fi àkókò wa ṣòfò, ẹni kẹta láti darapọ̀ mọ́ wọn ní èèyàn tí gbogbo èèyàn mọ̀ sí Samba, ṣùgbọ́n orúkọ wọn gangan ni Fáṣèyí Adékúnlé. Gbogbo àwọn tí a wá kópa láàárọ̀ yìí, ẹ jọ̀ọ́ mo rí pé tá bá ti ṣe àwọn nǹkan bí ìdíje bí eléyìí, àwọn tí wọn ò kó gbọ́ orókè tán máa ti padà rí mi, wọ́n á máa nawọ́ sí mi, wọ́n á ní bọ̀dá yìí òun ló jẹ́ ká kọsẹ̀, bọ̀dá yìí ló jẹ́ ká ṣìnà, bọ̀dá yìí ni ò jẹ́ ká gba ife ẹ̀yẹ. Ẹ wo ẹ̀yin tẹ́ ẹ bá gba ife ẹ̀yẹ yàtọ̀ sí nǹkan tẹ́yìn ṣe tẹ́ ẹ fi gba ife ẹ̀yẹ, àwọn tí ẹ máa mú leléyìí torí àwọn ni wọ́n fẹ́ ṣe adájọ́ ní àárọ̀ yìí. Mo fẹ́ ṣe ìfihàn àwọn iléèwé tí a ní síbí láàárọ̀ yìí. Tí bá ti pe iléèwé yín, ẹ ṣe mí ní oore ọ̀fẹ́ láti dìde, gbogbo àwa tí a jẹ́ ọmọ iléèwé náà. Àkọ́kọ́ ní inú ìwé mi, mo ní iléèwé Fiwáṣayé Girls Grammar School. Ẹ jókòó. Ìdíje ò tí bẹ̀rẹ̀ tí ń bínú. Olórin yẹn ni wọ́n bínú ọmọ ológo, gbogbo àlọ́mọ ológo. Iléèwé kejì tí mo ní síbí ó ní Aquinas College, etí a mọ̀ sí St. Thomas Aquinas College. ACA tó gbé wọ́n ń bọ̀ lórí ìdíje yìí, wọ́n change ẹ̀ láti integritas to ọmọlúàbí. Ẹ ṣara yín láti ẹ̀wọ́ tó rìn lọ. Àwọn èrò wọ́n máa ń gbàgbọ́, wọ́n máa ń lérò wípé iléèwé tí mo fẹ́ pè yìí ní Alágbàká Secondary School, kì í ṣe orúkọ wọn nìyẹn. Ẹ jọ̀ọ́ mo ní àǹfààní láti ṣe àfihàn African Church Comprehensive High School Alágbàká. Kí ni tí wọ́n bọ̀ ẹ jókòó mọ́sọ̀ bá wò bóyá Aquinas kúkú máa pé tí wọ́n ní Ẹ̀yọ̀ torí wọ́n wọṣọ àlà. Iléèwé kẹrin tí mi ò gbọ́dọ̀ ṣaláì má ṣe àfihàn wọn ní Estate High School
ẹ jókòó. Kó tó di pé a bẹ̀rẹ̀ láti máa sọ̀rọ̀ lórí àti láti máa tako, ìwọ tó bá wà níbí ní àárọ̀ yìí tó jọmọ iléèwé tó dẹ̀ mọ̀ pé iléèwé ẹ̀ ló máa jáwé olúborí láàárọ̀ yìí, ṣáà tẹ́wọ́ tó rinlẹ̀ fún iléèwé ẹ̀. Ó ti tó ẹ ṣe. Kì í ṣe nípa ti àtẹ́wọ́, mo ti sọ lẹ́ẹ̀kan. Tẹ́ bá ti gba ẹ̀rọ gbohùngbohùn, bẹ́ bá ṣe sọ̀rọ̀ sí, bẹ́ bá ṣe ẹ fọkàn yín balẹ̀. Ẹ jẹ́ sọ̀rọ̀ bíi ti Tinubu, ẹ lọ fọkàn balẹ̀. Mo ń gbìyànjú láti jẹ́ kí gbogbo akínú wa dùn ká kì í ṣe pé kẹ́ gba gbohùngbohùn kẹ́ gba gbogbo nǹkan tẹ́tí ń sọ níwájú dígí. Ṣá ti ṣe tán? Ṣé ti ṣe tán? Ṣé ti ṣe tán? Àbí ká dúró fún wákàtí kan? Ẹ ti ṣe tán? Ẹ lè rò pé ẹ ti ṣe tán ká ní kẹ́ bẹ̀rẹ̀ kẹ́ wá rí pé ẹ ti ṣe tán. Àkòrí ti nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ lórí tá a dẹ̀ fẹ́ tako ni lílo èdè abínibí láti kẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́. A ní iléèwé 4 níbí. Àwọn 2 wọ́n máa sọ̀rọ̀ lórí ẹ̀, wọ́n máa etí Yorùbá ń pè ní pé wọ́n fara mọ́. Àwọn ilé ẹ̀kọ́ 2 wọ́n máa tako pé bọ́n wá ṣe sọ fún wa pé lílo èdè abínibí nílé ẹ̀kọ́ kí náà fẹ́ lò fún, ṣọ́ máa lò ní Japan. Ṣá ti ṣe tán? Ìṣẹ́jú 3 péré. Ìṣẹ́jú 3 péré. Ìṣẹ́jú 3 péré. Iléèwé àkọ́kọ́ tí wọ́n máa sọ̀rọ̀ lórí nǹkan tá a wá ṣe lónìí ni they will be speaking for, not against. The very first school will be speaking for. Wọ́n máa sọ̀rọ̀ lórí ẹ̀, wọn ò ní sọ̀rọ̀ tako. Wọ́n máa sọ̀rọ̀ lórí lílo èdè abínibí láti kẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣá àtẹ́wọ́ tó rinlẹ̀ fún ilé ẹ̀kọ́ Fìwàṣayé Girls Grammar School. Èdè abínibí jẹ́ ohun tó ṣe pàtàkì tí ó sì ṣe gbòógì nílé ayé ẹ̀dá ènìyàn. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní láìsí èdè kò sí àṣà. Ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú, gẹ́gẹ́ bí ọmọlúàbí, ó yẹ fún mi láti di ọ̀wọ̀ fún àwọn ẹni tí ọ̀wọ̀ yẹ. Báyìí mo ní, ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin alága, olùdarí ètò, onídàájọ́, alágogo, ẹ̀yin akẹgbẹ́ mi, bàbá àti màmá lórí ìjókòó. Orúkọ tèmi ni Florence ọmọ Adéwálé, wọ́n láti ilé ẹ̀kọ́ girama tàwọn obìnrin Fìwàṣayé. Mo dẹ̀ wá láti dúró lórí kókó ọ̀rọ̀ tó sọ wípé lílo èdè abínibí láti fi kẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́. Ẹ gbà mí láàyè láti sọ ìtumọ̀ àwọn kókó inú ọ̀rọ̀ náà. Lákọ̀ọ́kọ́, kí ni èdè abínibí? Èdè abínibí jẹ́ èdè tí àwọn ọmọ gbọ́júmọ̀ lọ́wọ́ àwọn òbí wọn. Ilé ẹ̀kọ́ dẹ̀ jẹ́ ibi tí àwọn akẹ́kọ̀ọ́ ti ń kọ́ ìmọ̀ àti òye láti di èèyàn níwájú. Ẹ fún mi ní àyè láti mẹ́nuba àwọn kókó tí mo ní. Lákọ̀ọ́kọ́, títọ́jú ohun ìní àṣà. Kíkọ́ èdè abínibí nílé ẹ̀kọ́ yóò fún akẹ́kọ̀ọ́ ní agbára àti okun láti lè tọ́jú nǹkan àṣà. Àṣà àti ìṣe wa kò gbọdọ̀ fọwọ́rọ́ sẹ́yìn nítorí pé tí àwọn akẹ́kọ̀ọ́ tó bá gbọ́ èdè abínibí yékéyéké, wọ́n á lè ní ọgbọ́n àtinúdá láti ṣe ohunkóhun. Ó ilé ìwé sọ̀tọ̀ ráńpẹ́ kan fún mi. Níjọ́ ọjọ́ kan, wọ́n lọ lé ọmọ obìnrin kan. Ọmọ rẹ̀ kékeré obìnrin sì sá síta. Ó wá kí àwọn. Ó ní ẹ káàsán sà. Lílọ ìyá ọmọ náà mú etí ọmọ náà ó sì lọ. Olùkọ́ mi béèrè lọ́wọ́ rẹ̀, ó ní kí ló ṣẹlẹ̀ tí ẹ fi ṣe bẹ́ẹ̀ yẹn sí ọmọ yìí. Ìyá ọmọ náà dáhùn wípé
mo ti sọ fún wípé tí àlejò bá ti wá sílé kò gbọ́dọ̀ fi àbínibí bá wọn sọ̀rọ̀. Mo ní èdè Gẹ̀ẹ́sì ni kó máa fi bá wọn sọ̀rọ̀. Ṣàwárí pé àwọn òbí fúnra fi ọṣẹ́ nípa lílo èdè àbínibí yìí. Lílọ sí kókó kejì mi. Ìdàgbàsókè ìmọ̀ ẹ̀kọ́. Èdè àbínibí ó fún akẹ́kọ̀ọ́ ní agbára láti lè gbé ọkàn rẹ̀ síta láti jẹ́ kí ẹ̀kọ́ láti mú dàgbàsókè ní ilé ẹ̀kọ́. A wá rí i pé àwọn tó wà lókè òkun fúnra wọn wọ́n ti ń fi owó kọ́ ẹ̀kọ́ èdè wa fún àpẹẹrẹ bí èdè Yorùbá. Àwọn tó wà lókè òkun ti ń sanwó láti kọ́ èdè Yorùbá, wọ́n ti ń mú èdè wa, wọ́n ti ń gbé lárugẹ. Ṣùgbọ́n àwa tá wà níbí bíi a fọwọ́ rọ́ èdè wa sẹ́yìn, ayé ẹni yẹpẹrẹ tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Lílọ sí ìkẹta, àṣà onírúurú. Èdè àbínibí fi àyè gba àṣà onírúurú. Akẹ́kọ̀ọ́ tó bá dángájíá á ní agbára láti ṣe àṣà onírúurú, á ní agbára láti tọ́jú ohun àṣà àti ìṣe wa. Ní àkótán, mo fẹ́ rọ àwọn ìjọba, àwọn òbí, àwọn olùkọ́ láti fọwọ́sowọ́pọ̀ láti gbé àṣà wa lárugẹ, láti gbé èdè àbínibí wa lárugẹ. Bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, àwọn Yorùbá bọ̀ wọ́n ní láìsí èdè kò sí àṣà. Ẹ ṣé, ẹ kú ìgbọ́, orúkọ mi ò yí padà, Laurent ọmọ Adéwálé. Alága, olùdarí àti àwọn adájọ́. Orúkọ tèmi ni Omidan Olúwaṣeun ọmọ Tinubu láti ilé ẹ̀kọ́ girama Fìwàṣayé. Bẹ́ẹ̀ ni, lílo èdè àbínibí ní ilé ẹ̀kọ́ ṣe pàtàkì nítorí pé ó jẹ́ èdè àkọ́kọ́ tí ọmọ gbọ́ lẹ́nu àwọn òbí rẹ̀. Lílo èdè àbínibí, tí a bá wá lo irú èdè àbínibí ní ilé ẹ̀kọ́ yóò jẹ́ kí ohun tí àwọn akẹ́kọ̀ọ́ ń kọ́ àwọn ọmọ kí ó yé wọn yékéyéké. Ọ̀jọ̀gbọ́n Babátúndé Fáfúnwá ṣe àyẹ̀wò fínífíní fún bí ọdún 6 lórí ọ̀rọ̀ yìí. Ó ní èsì àyẹ̀wò náà fi hàn wípé tí ọmọ bá kọ́ ọmọ pẹ̀lú èdè àbínibí wọn yóò jẹ́ kí ẹ̀kọ́ náà yé ọmọ náà yékéyéké. Ní ètò ẹ̀kọ́, tí a bá kọ́ ọmọ pẹ̀lú èdè àbínibí yóò jẹ́ kí ó yé wọn yékéyéké. Ní ìdí èyí, mo rán àwọn olùkọ́ wa kí wọ́n máa kọ́ àwọn akẹ́kọ̀ọ́ pẹ̀lú èdè àbínibí nítorí ó ṣe pàtàkì. Nípasẹ̀ ṣíṣe èyí yóò jẹ́ kí àwọn ọmọ máa hùwà dáradára ní àwùjọ, yóò sì jẹ́ kí àwọn ọmọ máa hùwà dáradára ní àwùjọ, yóò sì jẹ́ kí wọ́n hùwà dáradára náà ní orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ẹ ṣé, orúkọ mi ò yí padà, Olúwaṣeun ọmọ Tinubu. Àwọn àgbà bọ̀ wọ́n ní ẹja ṣe bá ti ń ṣe kó ba lè dìbò ti yẹ kú rí. Àmọ́ kí n tó tẹ̀síwájú, màá fẹ́ràn láti fi ọlá fẹ́ni tí ọlá yẹ fún. Mo kí alága ọlọ́jọ́ òní, onídàájọ́ mi, olùfọkànsí aago, gbogbo akẹgbẹ́ mi àti gbogbo ẹ̀yin tí ń bẹ lórí ìjókòó. Ẹ kú dédé ìwòye o. Orúkọ mi ni Babátúndé Olúwaṣeun láti ilé ìwé St. Thomas Aquinas College. Mo wà ń bí lónìí láti tako àkòrí lílo èdè àbínibí láti kẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́. Àmọ́ kí tó túṣu dísàlẹ̀ kòkò, màá fẹ́ràn láti túmọ̀ àwọn kókó ọ̀rọ̀ tí ń bẹnu gbólóhùn èdè àbínibí àti ilé ẹ̀kọ́. Kí là ń pè ní èdè àbínibí? Èdè àbínibí jẹ́ èdè tí àwọn òbí wa ń sọ sí wa nílé láti kékeré tí ó dán mọ́rán lẹ́nu wa ju èdè mìíràn lọ. Kí là ń pè ní ilé ẹ̀kọ́? Ilé ẹ̀kọ́ jẹ́ ilé tí a yà sọ́tọ̀ láti kọ́ ọmọ ní nǹkan tí ò mọ̀ tì tàbí nǹkan tó fẹ́ mọ̀ sí. Àwọn ìdí pàtàkì tí mo fẹ́ fi tako àkòrí náà ni níní ìmọ̀ nípa ohun tí à ń sọ dáradára, dídára ẹni lójú, mímú ìmọ̀ àti òye wa túbọ̀ gbèrú sí. Lákọ̀ọ́kọ́, níní ìmọ̀ nípa ohun tí à ń sọ dáradára. Tí a bá lo èdè àbínibí fi kọ́ ọmọ nílé ẹ̀kọ́, kò ní jẹ́ kí ọmọ náà ní ìmọ̀ nípa ohun tí à ń sọ dáradára. Lóòótọ́ á ní ìmọ̀, kò ní ní ìmọ̀ ìjìnlẹ̀. Yorùbá bọ̀ wọ́n ní ìtọ̀nà ló lọ́wọ́, tá a bá tá ò bá tọ̀, adẹ̀rọ̀ nídìí. Àmọ́ tí a bá lo èdè mìíràn fi kọ́ ọmọ nílé ẹ̀kọ́, á jẹ́ kọ́ ọmọ náà ní ìmọ̀ ìjìnlẹ̀ lórí nǹkan tí à ń sọ dáradára. Olùtakò mi wípé tí a bá lo èdè àbínibí láti fi kọ́ ọmọ nílé ẹ̀kọ́, ó máa ń jẹ́ kí ọmọ yege ju èdè mìíràn lọ. Àwọn ìrọ́pàá òní Yorùbá bọ̀ wọ́n ní ìdí òjùbí lọ bá a ti bẹ́rù labọ́ mọ́. Yàrá ìkàwé ta ti rí ọmọ kan tí ò ti ṣe dáadáa pẹ̀lú èdè mìíràn, ibẹ̀ náà la ti rí ọmọ kan tó yege tó sì gbégbá orókè.
ẹ̀yin onídàájọ́ mi ẹ má jẹ́ ká torí ohun kan tí ò tó ọ̀kan ká fi bà nǹkan tó ju nǹkan jẹ́ lọ. Títẹ̀síwájú dídára ẹni lójú Yorùbá bọ̀wọ̀ ní gbogbo ẹni bá dá ni lójú a máa fi ń parí. Tí a bá lo èdè abínibí fi kọ́ ọmọ nílé ẹ̀kọ́ á jẹ́ kí ojú ọmọ náà wà lójú kan bí adágún odò tí kì í ṣàn. Àmọ́ tí a bá lo èdè mìíràn á jẹ́ kí ojú ọmọ náà là wọ́n lè sọ̀rọ̀ níbi táwọn akẹgbẹ́ rẹ̀ ti ń sọ̀rọ̀. Yorùbá bọ̀ wọ́n ní àtẹ̀yìn kàlàndà ọ̀bọ̀ bẹ́ẹ̀ sì ni àgbà bọ̀ wọ́n ní àìtódò tọ̀sí làkèdíjú kọ̀ọ̀kan díjú. Tàbá tódò tọ̀sí onídàájọ́ mi àtọ̀ sí gbaragada ni. Láfikún ara mi níní ìmọ̀ tó yè koro. Èdè abínibí ò ní jẹ́ kí ọmọ ní ìmọ̀ tó yè koro bí èdè mìíràn lọ. Nítorí níbi táwọn akẹgbẹ́ rẹ̀ bá ti ń sọ̀rọ̀ ní àwùjọ ńláńlá àbí ní ìlú mìíràn èdè abínibí rẹ̀ nìkan ni yóò gbọ́. Kò ní gbọ́ èdè míì tí a lè fi èsì sí ọ̀rọ̀ táwọn ẹlòmíràn sọ. Yorùbá bọ̀ wọ́n ní kí wúrà tó dán ó ní láti lànà kọjá. Tí a bá fẹ́ kí ọmú ìmọ̀ àtẹ̀yìnwá túbọ̀ gbòòrò sí i a ní láti mọ èdè mìíràn yàtọ̀ sí èdè abínibí. Lákòótán ara mi Yorùbá bọ̀ wọ́n ní ẹja kólà kúrò lẹ́kọ̀ọ́ nítorí pé ẹ̀kọ́ ọ̀kọ́là. Eré ta fi pẹ́ ẹ̀kọ́ ní jẹ́ ká rò pé ẹ̀kọ́ kọlà. Ẹ má jẹ́ ká fẹ̀kọ́ tọ́ná fúnra wa jẹ mọ́ nítorí òótọ́ ọ̀rọ̀ ti múlẹ̀ pé kò dára kí a máa fi èdè abínibí fi kọ́yàn nílé ẹ̀kọ́. Pẹ̀lú pípa tó tónú yan míì mo lérò pé ẹ ó gbà sí i lẹ́nu àtàwọn onídàájọ́ mi yóò fara mọ́ mi pé bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ ni kò dára kí a lo èdè abínibí fi kọ́ ọmọ nílé ẹ̀kọ́. Ẹ ṣé. Mo wá láti wá fi kan wọ́n nǹkan tí abẹnugan mi ti sọ. Lílo èdè abínibí láti máa fi kọ́ ọmọ nílé ẹ̀kọ́ kì í ṣe ohun tó tọ́nà. Àìgbọ́ra ẹni yé ẹ jẹ́ á fi orílẹ̀-èdè wa ẹ jẹ́ á fi ṣe àpẹẹrẹ níbi tá a ti ní àwọn èèyàn tó pọ̀. Ẹni ká máa fi èdè abínibí ká máa fi kọ́ ọmọ nílé ẹ̀kọ́ ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi èdè abínibí wo ká fẹ́ máa fi kọ́ wọn. Ẹ jẹ́ á fi orílẹ̀-èdè wa ẹ jẹ́ á tún fi ṣe àpẹẹrẹ níbi tó ti ní ká jẹ́ ìṣọ̀kan. Èdè abínibí wo lẹ fẹ́ jẹ́ ká lò nígbà tá a bá jẹ́ ìṣọ̀kan? Ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi nígbà tí a bá ta ọjà tí Haúsá ń ta ọjà tí Ìgbò ń ta ọjà tí Yorùbá ń ta ọjà tí gbogbo àwọn ẹ̀yà míì ń ta ọjà báwo la ṣe fẹ́ ní ìṣọ̀kan? Torí Yorùbá máa sọ pé mi ò gba Haúsá mi ò lè ta ọjà fún Haúsá. Fún ìdí èyí èmi dúró lórí nǹkan tí abẹnugan mi ti sọ wípé kí a máa lo èdè abínibí nílé ẹ̀kọ́ kò tọ̀nà. Ẹ ṣeun. Mo kí gbogbo ẹ̀yin tí ó wà ní ìkàlẹ̀ lẹ́nu, alága, ìgbìmọ̀ adájọ́, ẹ̀yin akẹgbẹ́ mi àti ẹ̀yin olùdíje ẹgbẹ́ mi àti àwọn tí ó wà lórí ìjókòó. Orúkọ mi ni Omidan Abímbọ́lá Yínkọ́nsọ́lá láti ilé-ìwé African Church Comprehensive High School. Mo wá láti sọ̀rọ̀ lórí kókó ọ̀rọ̀ tó sọ wípé lílo èdè abínibí fi kẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ ìjẹ́ ó dára tàbí kò dára. Ní àkọ́kọ́ kí ni èdè abínibí? Èdè abínibí ni èdè tí a bí wa mú, tí a fi tọ́ wa dàgbà, tí a sì tún bá lẹ́nu àwọn òbí wa. Nítòótọ́ ó dára láti fi èdè abínibí fi kẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ nítorí pé ó máa jẹ́ kí ọmọ kí ó ní ìmọ̀ sí i. Ó máa jẹ́ kí akẹ́kọ̀ọ́ kó tètè mọ nǹkan tí wọ́n kọ́. Nítorí ọmọ tá a bá fi èdè abínibí kọ́, ó máa yàtọ̀ sí ọmọ tí a fi èdè mìíràn kọ́. Nítorí àwọn àbá pọ̀, wọ́n sọ wípé ọmọ tí a bá bí sókòkò kì í ṣiṣú yọ. Fún àpẹẹrẹ, ní orílẹ̀-èdè China, kí akẹ́kọ̀ọ́ ìlú ibòmíràn kó tó darapọ̀ mọ́ láti máa bá wọn kẹ́kọ̀ọ́, wọ́n kọ́kọ́ kọ́ irú akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ní èdè abínibí wọn. Kí nìdí? Nítorí pé èdè abínibí wọn ni wọ́n fi ń kọ́ ọmọ nílé ẹ̀kọ́ wọn. Ohun àkọ́kọ́ tí a gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ nípa èdè abínibí, ìkíní, èdè abínibí jẹ́ èdè àwùjọ gbígbá lọ́dọ̀ àwọn baba ńlá wa. Nígbà tí àwọn aláwọ̀ funfun dé, tí wọ́n mú èdè wọn wá, ìwọ́n rí pé èdè tiwa gbọ́dọ̀ ní àkọsílẹ̀. Èyí ni mo sọ pé èdè wa jẹ́ èdè àjogúnbá lọ́dọ̀ àwọn baba ńlá wa. Ìkejì, èdè wọn kò ṣeé fi ọwọ́ rọ́ sẹ́yìn ní àwùjọ. Èdè wa jẹ́ èdè gbòógì kan ní àwùjọ tí kò ṣeé fi ọwọ́ rọ́ sẹ́yìn. Ìkẹta, tẹ́lẹ̀ríkà wo àwọn àǹfààní tí ó wà nínú èdè abínibí. Inú rẹ̀ láti rí òwe, àṣà tàbí àkànlò èdè. Ìkẹrin, èdè abínibí jẹ́ èdè apaniláṣìírí mọ́. Àwọn àǹfààní tí ó wà nínú kí a fi èdè abínibí kẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́. Ìkíní, ó máa jẹ́ kí òye kí ó yé akẹ́kọ̀ọ́. Ìkejì, ó máa jẹ́ kí akẹ́kọ̀ọ́ tètè lè béèrè ìbéèrè nígbà tí wọ́n bá ní ìbéèrè. Ìkẹta, ó máa fa ìrẹ́pọ̀ láàárín akẹ́kọ̀ọ́ àti olùkọ́. Fún àpẹẹrẹ, nígbà tí akẹ́kọ̀ọ́ bá rí olùkọ́ rẹ̀ tí wọ́n bọ̀ láti wá kọ́ wọn nílé ẹ̀kọ́, inú wọn máa ń dùn gidi nítorí wípé akẹ́kọ̀ọ́ èdè abínibí wọn ló bá wá kọ́ wọn, nítorí pé ó máa jẹ́ kí ó rọrùn fún wọn láti tètè mọ̀ nǹkan tí wọ́n sọ. Àwọn àléébù tí ó wà nínú ká fi èdè òmíràn kọ́ ẹ̀kọ́ nílé ẹ̀kọ́. Ìkíní, kò kí jẹ́ kí ọmọ kí ó ní ìgboyà láti lè sọ̀rọ̀ ní àárín àwọn ẹgbẹ́.
ìkejì ó máa ń fa kí akẹ́kọ̀ọ́ jáde kúrò nínú yàrá ìkàwé nígbà tí ẹ̀kọ́ bá ń lọ lọ́wọ́. Kí nìdí? Ọ̀pọ̀ olùkọ́ ló máa ń sọ wípé kí àwọn akẹ́kọ̀ọ́ máa fi èdè mìíràn bá wọn sọ̀rọ̀ kí wọ́n máa lo èdè abínibí wọn. Èyí ò sì dára tó àti lè bá olùkọ́ máa bá akẹ́kọ̀ọ́ lẹ́rù. Kò sì ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó máa fa àrífín tàbí èyí tó máa fa nǹkan tí àwọn ẹgbẹ́ rẹ̀ á máa fi ṣe yẹ̀yẹ́. Èyí máa ń fa ní ọ̀pọ̀ ìgbà kí akẹ́kọ̀ọ́ jáde kúrò nínú yàrá ìkàwé nígbà tí ẹ̀kọ́ bá ń lọ lọ́wọ́. Àwọn òbí wa náà wọ́n sì tún máa ṣe àwọn àṣìṣe yìí nítorí pé wọ́n ní àwọn ò fẹ́ kí ọmọ wọn kí ó sọ èdè mìíràn tó bá ti yàtọ̀ sí èdè mìíràn. Èyí máa ń fà á fún àwọn ọmọ nígbà tó bá fẹ́ ṣe ìdánwò. Ọmọ tí wọ́n kọ́ ní èdè abínibí tó bá fẹ́ ṣe ìdánwò èdè rẹ̀ ó máa jẹ́ ìṣòro ńlá fún. Ní àkótán, èdè abínibí jẹ́ èdè tó dára gan ni, èdè tó ṣe fi ń yangàn ní àárín àwùjọ. Èdè wa ni a máa fi ronú. Kí ọmọdé tó ṣe àṣeyege, ó gbọ́dọ̀ rí àròjinlẹ̀. Bí ọmọdé gbọ́ èdè abínibí, kò ní kó má ṣe orí rẹ̀. Ẹ ṣé. Mo kí gbogbo èyí tí wà ní ìkàlẹ̀, alága, ìgbìmọ̀ adájọ́, olùdàgbò tó dáńtọ́, ẹ̀yin olùdíje ẹgbẹ́ mi àti àwọn ẹgbẹ́ mi. Orúkọ mi ni Ọlọ́runpé Jésù Òbí láti ilé ìwé African Church Conference Ẹ̀sọ́ lágbàká Àkúrẹ́. Mo dúró láti faramọ́ kókó ọ̀rọ̀ pé lílo èdè abínibí kíkẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́. Lákọ̀ọ́kọ́, kí ni èdè abínibí? Èdè abínibí ni èdè wa àbáláyé tí ó sì wà láti ayé àtijọ́ títí di ayé òde òní, láti ìran kìíní títí dé ìran kẹrin. Èdè abínibí ṣe pàtàkì, ó ṣe kókó láwùjọ. Ẹ jẹ́ kí á gbìmọ̀ kí á máa fi èdè abínibí kọ́ àwọn akẹ́kọ̀ọ́. Àwọn àǹfààní tó wà ní fífi èdè abínibí kọ́ akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́. Àkọ́kọ́, ó máa ń ṣokùnfà kí akẹ́kọ̀ọ́ ní ìmọ̀ tó péye nípa ètò ẹ̀kọ́ rẹ̀. Ẹ̀kejì, tí ẹ ó ṣàkíyèsí pé tí akẹ́kọ̀ọ́ èdè Yorùbá bá ti wọnú yàrá ìkẹ́kọ̀ọ́, ẹ̀rín àti ọ̀yàyà máa ń wà ní ojú àwọn akẹ́kọ̀ọ́. Tí àwọn akẹ́kọ̀ọ́ èdè Yorùbá bá ti wá fẹ́ jáde, àwọn akẹ́kọ̀ọ́ yóò wá fajúro nítorí pé ìkẹ́kọ̀ọ́ sáà náà ti parí. Ẹ jọ̀ọ́, dáàbò tán mo rọ̀ yẹn jẹ́ kí á lẹ̀kùn àti máa fi ẹ jẹ́ kí á gbìyànjú àti máa fi èdè abínibí kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́. Ẹ káàárọ̀ alága ìjókòó àti àwọn ìsọ̀gbé rẹ̀ àti àwọn akẹgbẹ́ mi gbogbo. Orúkọ tèmi ni Tómilọ́lá Ọmọwáyé láti ilé ẹ̀kọ́ Estate High School ní Abúlé Ṣàgàrí ní ìlú Àkúrẹ́. Mo wá láti tako àkòrí ọ̀rọ̀ ilé tó sọ pé lílo èdè abínibí láti kẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ ó dára. Ní àkọ́kọ́, kí ni èdè? Èdè ní ọ̀nà ìbáraẹnisọ̀rọ̀ gbòógì eléyìí tí ó mú àsọyé àti àgbọ́yé wá. Wíwá ní èdè abínibí. Èdè abínibí ni èdè kan ṣá tí àwọn ènìyàn máa ń parapọ̀ láti sọ ní àdúgbò ní àwùjọ ìlú. Tí a bá sì wo ṣàkóso náà dáadáa ní orílẹ̀-èdè wa Nàìjíríà, oríṣiríṣi èdè ló wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn èdè Ìgbò, èdè Tápà, Haúsá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí a bá wá ní ká máa lo èdè abínibí láti kẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ kò tọ̀nà, nítorí pé ní yàrá ìkàwé kọ̀ọ̀kan ọmọ èdè abínibí tó máa wà ńbẹ̀ kì í ṣe ọyọ kan. Ọmọ Ìgbò lè wà ńbẹ̀, ọmọ Haúsá lè wà ńbẹ̀, ọmọ Yorùbá lè wà ńbẹ̀. Tí olùkọ́ bẹ́ẹ̀ tó bá fẹ́ wá kẹ́kọ̀ọ́ tó wá máa lo èdè Yorùbá láti máa fi kẹ́kọ̀ọ́ nítorí pé èdè Yorùbá ni èdè abínibí wá ní àwùjọ tí àwa wà yìí. Tí ó bá wá lo èdè abínibí ọmọ láti máa fi kẹ́kọ̀ọ́ ní yàrá ìkàwé, àwọn Ìgbò àti àwọn Haúsá tí wọ́n bá wà bẹ́ẹ̀ wọn ò ní lè sọ̀rọ̀ nítorí pé wọn ò gbọ́ ohun tí olùkọ́ wọn ń sọ. Ní fún ìdí èyí àti ìdí mìíràn, mo lérò rí pé mo ti fi jẹ́ kó yé yín pé lílo èdè abínibí láti máa fi kẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ kò tọ̀nà, nítorí pé àwọn àgbà bọ̀ wọ́n ní iṣẹ́ wo ìkìlù wo, ohun tí a bá jìjọ wò igun ní ikú. Ẹ ṣé púpọ̀. Ẹ káàárọ̀ alága àti orúkọ ti tẹ̀lé Adélé Ìlú Àtọ́kùnsí láti ilé ẹ̀kọ́ wọn láti wá bẹ mọ́ kókó ọ̀rọ̀ tó sọ pé lílo èdè abínibí láti kẹ́kọ̀ọ́ kò dára. Lótìtọ́, èdè abínibí ó ní àǹfààní gẹ́gẹ́ bí àwọn akẹ́kọ̀ọ́ ìjàpá tó sọ, ṣùgbọ́n àlékún tó ṣe fún wa ló pọ̀ jù. Káàbọ̀, ní àwọn tó bá ti ń fi èdè abínibí láti kọ́ wọn láti kékeré sí tó fi dàgbà. Tàbá tó bá fẹ́ wo amóhùnmáwòrán, tó bá fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ lágbàáyé, tó bá jẹ́ èdè tó bá bọ́ sí wa, ní èdè Gẹ̀ẹ́sì tó ń sọ ń bẹ̀, kò ní lè mọ nǹkan tó ń sọ. Wọ́n ṣàmà wò ó lórí pé ìyá tó ní ẹ̀ ti kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ kò ní mọ̀. Tí wọ́n bá fẹ́ wá iṣẹ́, èdè abínibí tó bá ti kọ́ wọn, ó
ọmọkọ́mọ tí wọ́n fẹ́ kọ́ ní èdè Gẹ̀ẹ́sì ìdábìbí lórí literature ìdábìbí náà tó bá fẹ́ wá iṣẹ́ lọ sí ìbòmí ìgbà àwọn iléeṣẹ́ tó lórí ayé ti lajú báyìí ọ̀làjú ti wáyé ó wá fẹ́ kọ lẹ́tà sí irú iléeṣẹ́ náà ó wá ń lo ìdábìbí tó bá débẹ̀ tó bá rí lẹ́tà náà wọ́n máa wò pé irú ìwò iléeṣẹ́ kò gbọ́ ìdí tí ìjọba bọ́ sí wa èmo ní ọba bá lórí ohun gbogbo wọ́n ní ọba bá lórí ohun gbogbo pẹ̀lú ìrẹ́ ká máa kọ́ ẹ kó ká máa kọ̀rọ̀ sí ìjọba lẹ́nu torí bí wọ́n ti fi èèyàn kan sílẹ̀ fún ká máa lò ìdáhùn ìbéèrè tí ọmọ bá fẹ́ dáhùn ìbéèrè tó bá lọ ṣe aṣojú ilé ẹ̀kọ́ rẹ̀ tó wá jẹ́ pé èdè tí ìjọba bọ́ sí wa ni wọ́n lò ní tó lọ ilé ẹ̀kọ́ ìdánilẹ̀ ẹ̀kọ́ láti lé ìkọ́ ní ilé ẹ̀kọ́ òní lè sọ ọ̀rọ̀ òní lè jà pápá mẹ́rin bá ti délẹ̀ àṣàmà ti jù lórí èdè àtúntẹ̀ ṣe èdè tí ìjọba bọ́ sí wa kọ́ lónìí níbẹ̀ tó ní dé nítorí dé iye ìrìn àṣẹ pé kò dára fún wa lórí èdè àtúntẹ̀ láti kẹ́kọ̀ọ́ yẹn. Mo ní àǹfààní fún ìṣẹ́jú ráńpẹ́ láti pe ọ̀rẹ́ wa ènìyàn wa fún ewì ohùn fún ìṣẹ́jú ráńpẹ́ ẹni tí gbogbo yín mọ̀ sí Akínyẹmí Tag ẹ fún ọ ní àtẹ́wọ́. ọjọ́ abínilámọ̀ ọjọ́ àálà láyé lẹ́nìkan ò mọ̀ ibi abínisí la mọ̀ ibi àti là láyé lẹ́nìkan ò mọ̀ abínisáàtàn òní kíràwọ̀ ó má tàn bẹ́ẹ̀ sì ni kò ní kórí ó má dádé abínisórí ìtẹ́ onílẹ̀kẹ̀ òní kórí ó má tẹ́ bẹ́ẹ̀ sì ni kò ní kọ́rùn ó gbàlẹ̀kẹ̀ irọ́ ní ń jẹ́ abímbádé ẹ̀tàn ní ń jẹ́ abímbọ́lá ìwà lágbọ̀rọ̀ dùn ohun àádà láyé tíbítíbí làágbẹ̀bí tòògùn tòógùn làágbẹ̀bí òun ló dífá fún ìtura ẹni bí nítorí ọ̀tọ̀ níbí ọ̀tọ̀ ní ìtura ẹni bí bíbí tá a bí ni ò dá nǹkan àbá àwọ̀ èèkàn já kàǹkàn fi wẹ̀ àbá àfi kàǹkàn wẹ̀dẹ́ kánná ibi tá a bí ni sí òsì kó dù àbá bí ni ságbàlá odù òdú ìtura ẹni bí gan lọ́ba odù tó jù ìtura ẹni bí la kápò ìwà tí ẹ̀dá ń wù nígbà tẹ́nìkan ò rí ìtura ẹni bí la tukọ̀ iṣẹ́ ọwọ́ ẹni níkọ̀kọ̀ ìtura ẹni bí la tọ́kùn èrò ọkàn ẹni sọ́mọlàkejì ìtura ẹni bí la tọ́ka ìṣesí ẹ̀dá nílé àti lóko ìtura ẹni bí gan-an ní ń sọ ní dọmọlúàbí ìtura ẹni bí ní mú ní bọ̀wọ̀ fún ọjọ́ orí tí ń mú ní màgbàlẹ́gbọ̀n ńlá láìpé kí ni tọmọdé ti jẹ́ òun ló mú ní yára láti ran ọmọlàkejì lọ́wọ́ tí ń mú ní lọ́ra láti bínú ìtura ẹni bí ló ń sọ ní dẹ ẹni abíire tí ń yẹra fún òde òru tí ń mú ní bìlà fún ìjàkùmọ̀ tí kì í rìn lọ́sàn-án òun ló mú ní bọ̀wọ̀ fún òfin ojú pópó tí ń mú ní pa òfin ìlú mọ́ láláìrí kóńdó ìtura ẹni bí ló mú ní dàdọ̀tí sínú agbọ̀n kó dọ̀tí dípò inú àgbàrá òjò tàbí orí pópó ìtura ẹni bí a máa mú ní pòǹgbẹ ìfẹ́ òun ìtẹ̀síwájú láì bá wọn mu nínú omi adágún kò kàn mí ìtura ẹni bí ní gbòǹgbò ìfọkànsìn ohun ìfaradà nínú ìfẹ́ ẹni túnra rẹ̀ bí ló ṣe tán àti débi àti là òun ló ṣe tán àti lùgbà àti là òun ló ṣe tán àti débi ọ̀la ìrò. iléèwé mẹ́ta ló máa ṣe àfikún àkọ́kọ́ ní Fùwàṣayé Girls Grammar School ìṣẹ́jú méjì péré.
ẹ kú dédé ìwòye ẹ ti kú ìkàlẹ̀. Orúkọ tèmi ni Ọládèjì láti iléèwé Tolóbìnrin Fìwà Ṣayé. Láfikún sí ohun tí èkejì mi ti sọ, kí ni èdè abínibí? Èdè abínibí jẹ́ èdè tí a gbọ́njú bá, ó sì tún jẹ́ èdè àkọ́kọ́ tí ọmọ ń bá lẹ́nu àwọn òbí rẹ̀ láti kọ́kọ́ sọ. Èdè abínibí rọrùn láti kọ sílẹ̀, ó rọrùn láti sọ. Tí wọ́n bá ń lo èdè abínibí láti fi kọ́ ọmọ nílé ẹ̀kọ́, ó máa ń jẹ́ kí ohun tí wọ́n kọ́ ọmọ tètè yé ọmọ náà. Yorùbá bọ̀ wọ́n ní ọmọ tá bá bí lọ́gbà kì í ṣíṣú yọ. Ọmọ tó bá gbọ́ èdè abínibí rẹ̀ dáradára kì í ṣìwàwù láwùjọ, gẹ́gẹ́ bí a ti mọ Yorùbá mọ́ ìwà ọmọlúàbí. Àti wípé lílo èdè abínibí láti kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ máa ń ran akẹ́kọ̀ọ́ lọ́wọ́ láti tètè wá ojútùú sí ìṣòro tó bá ń dojúkọ yálà níléèwé tàbí láwùjọ. Síwájú sí, tí olùkọ́ bá ń lo èdè Gẹ̀ẹ́sì láti fi kọ́ ọmọ nílé ẹ̀kọ́, kì í jẹ́ kí akẹ́kọ̀ọ́ lè kópa ní kíláàsì rẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ohun tí olùkọ́ ń kọ́ wọn kò yé wọn rárá. Àìní ìwọ̀n tí ó jẹ́ nínú èdè Gẹ̀ẹ́sì kì í jẹ́ kí akẹ́kọ̀ọ́ lè gbé èrò ọkàn rẹ̀ kalẹ̀ nínú ìdánwò, léyìí tó sì máa fa ìjákulẹ̀ bá ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́. Láfikún, tí ó bá ń lo èdè abínibí láti fi kọ́ ọmọ nílé ẹ̀kọ́ máa ń gbé àṣà àti ìṣe wa lárugẹ, nítorí pé ṣe ni èdè dàbí ẹṣin tí àṣà ń gùn lé, èdè sì tún dàbí ọkàn tó ń gbé àṣà káàkiri. Tí a bá kùnà láti lo àṣà àti ìṣe wa fi kọ́ ọmọ, ó dàbí nípa fẹ́ káṣà àti ìṣe wa parun, tí kò sì yẹ kó rí bẹ́ẹ̀, nítorí pé àṣà àti ìṣe wa ni àmì ìdánimọ̀ wa. Mo lérò pé pẹ̀lú èyí tí mo sọ yìí mi ò dà yín lójú, àmọ́ mo wá láti wáyé èrò ọkàn yín padà wípé lílo èdè abínibí láti fi kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ó ṣe pàtàkì ó sì dára. Ẹ ṣeun. Títẹ̀lé ìtọ́ni ìkíni tí àwọn akẹgbẹ́ mi ti kọ́kọ́ sọ, ẹ jẹ́ kí là yín lóye nípa àwọn kankan. Èdè abínibí wa kì í ṣe ohun tí a lè mú mọ́, nítorí pé wọ́n ní èṣù tí a mọ̀ tẹ́lẹ̀ ó dára ju áńgẹ́lì tí a ṣe mú lọ. Ẹ jẹ́ kí n sọ fún yín, tí ẹ bá wo àwọn òbí láyé òde ìsìn, ẹ rí i pé wọn kò lo èdè abínibí wọn mọ́. Wọ́n jẹ́ kí àwọn ọmọ wọn kí ó máa lo èdè Gẹ̀ẹ́sì, nítorí kíni? Wọ́n fẹ́ kí ọmọ wọn kí ó tẹ́gbẹ́, kí ó lè sọ̀rọ̀ láàrin orílẹ̀-èdè. Ẹ wò ó, ẹ jẹ́ kí n sọ fún yín, èdè abínibí wa kò ń ṣe ohun tí a lè máa sọ mọ́, nítorí pé èdè abínibí wa kì í ṣe nǹkan tí a lè ṣe, nítorí pé ọ̀làjú ti dé tí ẹ ká tí máa sọ èdè abínibí wa mọ́. Ìyapa orílẹ̀-èdè, tí a bá ń sọ pé ìyapa orílẹ̀-èdè, ẹ jẹ́ kí a mọ̀ pé ní ilé ẹ̀kọ́ wa ó jẹ́ kí a mọ̀ pé èdè oríṣiríṣi ni ó wà níbẹ̀. Èdè Haúsá wà níbẹ̀, èdè Ìgbò wà níbẹ̀. Kò wá jẹ́ kí a máa sọ èdè abínibí wa, nítorí kíni? Báwo la fẹ́ sọ nígbà tí èdè oríṣiríṣi, ẹ̀yà oríṣiríṣi tí ó wà ní ilé wa? Báwo la fẹ́ sọ ìkejì tí ó jẹ́ òye? Tí a bá ń sọ̀rọ̀ nípa òye, ó jẹ́ kí a lè mọ̀ wípé èdè abínibí wa kò fún àwọn ọmọ yìí ní òye, nítorí pé wọn ò ní àǹfààní àti ronú jinlẹ̀ débi tí wọ́n lè ronú sí. Nítorí kíni? Tí ẹ bá wo àwọn ìlú èbó, àwọn ìlú jàǹkànjàǹkàn, a rí pé èdè Gẹ̀ẹ́sì yìí ó gba ayé kan láàrin wọn, nítorí kíni? Òun ni wọ́n fi gbòòrò. Ẹ jọ̀ọ́, àwọn ìwé wa bíi àwọn ìwé wa ní ìmọ̀ sáyẹ́ǹsì, tí a bá ní kí a máa sọ èdè abínibí, báwo la fẹ́ túmọ̀ rẹ̀? Kò tọ́nà, nítorí kò tọ́nà kí a máa lo èdè abínibí wa. Ẹ ṣé. Ẹ káàárọ̀ ẹ̀yin alága àti ẹ̀yin sọ̀gbé rẹ̀. Orúkọ tèmi ni Omidade Dọ̀tun Rọ̀fíyàt láti ilé ẹ̀kọ́ Estate High School ní abúlé Ṣàgàrí. Mo wá láti tako orí ọ̀rọ̀ tó sọ wípé nílò èdè abínibí láti fi kẹ́kọ̀ọ́ kò dára. Lákọ̀ọ́kọ́, kí ni èdè abínibí? Èdè abínibí ni èdè tí a bí mọ̀yàn tàbí tí èèyàn gbọ́ lẹ́nu àwọn òbí rẹ̀. Díẹ̀ lára oríṣi èdè, a ní èdè Gẹ̀ẹ́sì, èdè Ìgbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lára àwọn akẹgbẹ́ mi lọ́kàn sọ wípé ó máa ń fa òye. Tí olùkọ́ bá wà ní yàrá ìkàwé tó bá ń kọ́ àwọn ọmọ iléèwé ẹ̀ ní èdè abínibí rẹ̀ tó bá fi ń kọ́ wọn. Ìmí wà nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó jẹ́ wípé tó máa wà ní yàrá ìkàwé ọ̀tọ̀ nìkan tí wọ́n máa ṣe, wọn ò ní gbọ́ nǹkan tí olùkọ́ wọn bá ń sọ. Torí àwọn àgbà bọ̀ wọ́n ní bá gúnyán nú ewé, bá ṣe bẹ̀ nínú èpo ẹ̀pà, ẹni máa yó. Nípa àwọn àgbà bọ̀ wọ́n sọ pé aṣọ ìgbàlà ń dá fúngbà. Ẹlẹ́kejì, ó sọ wípé ó máa jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ kó kúrò ní yàrá ìkàwé pé torí wọn ò gbọ́ èdè abínibí. Tí akẹ́kọ̀ọ́ bá wà nínú yàrá ìkàwé tó bá yẹ pé torí nǹkan tí olùkọ́ rẹ̀ ń kọ́ ló jẹ́ kó kúrò ní yàrá ìkàwé, torí nǹkan tó wà nínú rẹ̀ láti ṣe ló jẹ́ kó kúrò ní yàrá ìkàwé. Torí àwọn àgbà bá wọn sọ pé ohun tí ó wà nínú ẹni lọ ti ń panu mọ́. Àti wípé tá bá jáde kúrò ní yàrá, tá bá lọ sí òkè òkun tàbí tá bá parí ilé ẹ̀kọ́ gíga, tá bá ń wá iṣẹ́,
tá a bá lọ bá àwọn tá a bá kọ lẹ́tà pa afẹ́ wá iṣẹ́ wọ́n sọ pé àgbọ̀ tá a bá lo èdè abínibí wa wọ́n sọ pé àgbọ̀ èdè abínibí wọ́n sọ pé àgbọ̀ èdè tí àwọn ìjọba fi sílẹ̀ torí ọba bá lórí ohun gbogbo ni ó yẹ ká mú èdè tí ìjọba fi sílẹ̀ ká máa sọ ká mú ní ọ̀kúnkúndùn torí ọba bá lórí ohun gbogbo ni fún ìdí èyí mo rẹ̀ yín alága àtẹ̀yìn sọ̀gbé rẹ̀ wípé lílo èdè abínibí ó dára ẹ ṣé. mo ní oore ọ̀fẹ́ láti fún àwọn olùdájọ́ wa bó bá jẹ́ kan nínú wọn ni àbí méjì nínú wọn láti sọ̀rọ̀ àwọn nǹkan tí wọ́n dìídì ṣà nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí torí kì í ṣe pé kí àwọn kankan má gbẹ̀bùn kan sọ pé mi ló fà á o kọ́ máa sọ kó yé wọ́n ń sìn kì í tí ì ṣe èsì la fẹ́ sọ̀rọ̀ pẹ̀ ṣùgbọ́n wọ́n máa sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe ń fún eléyìí ní máàkì 2 fún eléyìí ní máàkì 5 ìkọ́ báyìí. ẹ kú ìjókòó mo kí gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́ tẹ́ wà níkàlẹ̀ ẹ kú iṣẹ́ takuntakun lákọ̀ọ́kọ́ mo fẹ́ kẹ́ mọ̀ wípé ìfigagbága tó wáyé ẹ má ṣe ríra yín bí ẹni tí kò ṣe gèrè tí ò ṣe tó gbogbo yín lẹ ṣe dáadáa kódà gbogbo yín lẹ mórí wa wú kò sí àṣàdànù láàrin yín mo nílò pé kẹ́ pàtẹ́wọ́ fúnra yín nítorí ẹ̀. àwọn tí ẹ̀dẹ̀ sọ níbí báyìí lónìí ó ṣàfihàn iṣẹ́ takuntakun táwọn olùkọ́ yín ṣe níléèwé tẹ̀sí wá nítorí náà ẹ tún pàtẹ́wọ́ láti bóyá fáwọn olùkọ́ yín. ní báyìí mo fẹ́ sọ àwọn ìdí abájọ tó ṣokùnfà mímẹ́ẹ̀ tí àwọn akópa kọ̀ọ̀kan mẹ́ẹ̀ àti ohun tó mú àwọn akópa kọ̀ọ̀kan gbégbá orókè nínú ìdíje tí a ṣẹ̀ṣẹ̀ parí yìí. láti iléèwé Fìwàsáyé akópa kìíní ó jẹ́ ẹni tí ó jáfáfá lọ́pọ̀lọpọ̀ ó wúni lórí ṣùgbọ́n ó yà bàrà kúrò lórí àkórí tí wọ́n fún un. tí ẹ bá fọkàn bá wọn lọ nígbà tí wọ́n ń sọ̀rọ̀ ní àárín yìí ẹ rí wípé àkórí tí wọ́n fún wọn ní lílo èdè abínibí láti fi kọ́ ni nílé ẹ̀kọ́ kì í sọ̀rọ̀ nípa àṣà ní pàtó kì í sọ̀rọ̀ nípa ìmúra tàbí ohun mìíràn ṣùgbọ́n tí ó gùn lé òun ni lílo èdè abínibí fún ìkọ́ni nílé ìwé. ó sọ̀rọ̀ lórí ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ó yà bàrà kúrò ní eléyìí tí ó ṣe àkóbá díẹ̀ fún máàkì rẹ̀. bákan náà akópa kejì láti iléèwé Fìwàsáyé ó gbìyànjú lóòótọ́ ṣùgbọ́n ìpayà kò jẹ́ kó láǹfààní láti lè sọ àwọn èrò ọkàn rẹ̀. mo nígbà wípé gbogbo wa la rí gbogbo wa la sì gbọ́ pẹ̀lú. láti iléèwé Aquinas College akópa àkọ́kọ́ tó sọ̀rọ̀ ó jáfáfá gan-an ẹ bá mi fún látọ̀wọ́. kódà wọn ò rí ohunkóhun láti sọ lẹ́yìn rẹ̀ ju pé ó jáfáfá gan-an gẹ́gẹ́ bí àkọsílẹ̀ mi. láti iléèwé African School akópa àkọ́kọ́ tó sọ̀rọ̀ ń bẹ̀ náà ó jáfáfá gan-an ẹ bá mi fún látọ̀wọ́. ó ṣe kóríyá kódà ó mórí àwa adájọ́ ó mórí wa wú lọ́pọ̀lọpọ̀. láti iléèwé Estate akópa kejì akópa àkọ́kọ́ ẹnu mi àgọ́ ó ṣe dáadáa ẹ bá mi pàtẹ́wọ́ fún un. akópa ẹlẹ́ẹ̀kejì ó ṣe nǹkan tí à ń pè ní ìfọ̀rọ̀ṣòfò nínú àwọn àwíjàre rẹ̀. kí ni à ń pè ní ìfọ̀rọ̀ṣòfò? kí n sọ fún yín pé ibi tẹ́ ń lọ kò yẹ kẹ́ ẹ lọ o mo ti sọ bẹ́ẹ̀ ti gbọ́ kí tó wá sọ wípé ibi tẹ́ ń lọ kò yẹ kẹ́ ẹ lọ o kódà kò yẹ kẹ́ ẹ lọ ibi tẹ́ ń lọ o. ohun tí mo kọ́kọ́ sọ àti mo sọ lọ́nà kejì kí ló túmọ̀ sí?
ohun kan náà ni mò ń sọ̀rọ̀ ọba ìfọwọ́sòfò wọ́pọ̀ nínú àwọn tí ó sọ bákan náà ni àwítúwí ká ti sọ nǹkan ká tó tó sọ àwítúwí asán láti ní àwíjàre láti fìdí òdodo múlẹ̀ bákan náà ni àṣìlò èdè ó sọ èdè Gẹ̀ẹ́sì ẹ̀mẹ́ẹ̀ta ló sọ èdè Gẹ̀ẹ́sì. àwọn akópa tó ṣe àfikún èèní máàkì wọ́n gbìyànjú gidigidi ẹ bá mi fún wọn látọwọ́. àwọn tí mo lérò pé wọ́n á pàtẹ́wọ́ gan-an wọn fi bẹ́ẹ̀ pàtẹ́wọ́ ẹ sápẹ́. so eléyìí ló máa mú wa láti pe ọ̀gá wa èèyàn wa ọ̀rẹ́ wa láti wá sọ̀rọ̀ nípa EA Yorùbá àti gbígbé àṣà Yorùbá lárugẹ ẹ jọ̀ọ́ bá mi ṣàwọn ní àtẹ́wọ́ tó rìn lọ. ẹ ṣé gan ni o ẹ̀yin akẹ́kọ̀ọ́ ṣe gbádùn ara yín ó dà nígbà tá a bẹ̀rẹ̀ ìgbà tí mo kí yín ẹ sọ̀rọ̀ sókè ẹ yá mọ́ mi kí ló dé kí ló ṣẹlẹ̀ báyìí tí ìwọ ló sọ̀rọ̀ ní tani wa fìwàṣayé dàbí Man City àwọn tí wọ́n wo eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá wọn mọ nǹkan tí mò ń gbìyànjú láti sọ wọ́n ní àwọn tí wọ́n wà ń bẹ̀ tí wọ́n lè gbá bọ́ọ̀lù dáadáa wọ́n tún ní àwọn kan tó ń wà lẹ́yìn tó jẹ́ wípé téèyàn kan bá ṣèṣe tó bá gbé wọn wọlé wọ́n á tún fàkọyọ mo gbádùn bí o ṣe sọ̀rọ̀ gidi gan ni. àti ọ̀gá wa láti Aquinas yẹn onda rárá tó sọ̀rọ̀ gọ́gọ́ wa mo gbádùn bó ṣe sọ̀rọ̀ náà gbogbo yín lẹ sọ̀rọ̀ dáadáa o ṣùgbọ́n mo gbádùn ọ̀rọ̀ tí wọ́n sọ gidi gan ni. Àwa Yorùbá làwa ń ṣe olùkọ́ Yorùbá ni wá fúdì yẹn àmì ò tí ì bá àwọn tí àjọ ń ṣiṣẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n àwa fún kíláàsì wo ló wà tó máa fi jáde iye Yorùbá máa sanwó ilé ẹ̀kọ́ ẹ̀ àtiwọ́ náà tó kíláàsì wo ló wà SS1 tó máa fi jáde iye Yorùbá máa sanwó ilé ẹ̀kọ́ ẹ̀ nítorí ìwúrí wa ni wípé kí a máa sọ èdè Yorùbá kò kàn sí pé ká kò máa sọ lásán kéèyàn ní ìmọ̀ nǹkan tó ń sọ nítorí ìgbà tí ẹni yìí sọ̀rọ̀ ní pàtó ó ń sọ bó ṣe ó ní òye nǹkan tó ń sọ ó ń sọ pẹ̀lú òye ẹni yìí ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ àwọn bàbá wa nínú kó tó sọ̀rọ̀ méjì ó ti fòwe gba nídìí kó tó sọ̀rọ̀ méjì ó ti fòwe gba nídìí ó wú mi lórí gidi gan ni ẹ jọ̀ọ́ wọ́n máa gborúkọ yín sílẹ̀ tó bá ti tó àsìkò láti sanwó ilé ẹ̀kọ́ yín a máa san ẹ ṣé gan ni ẹ jọ̀ọ́ ẹ jẹ́ pàtẹ́wọ́ fún un. àwọn tí wọ́n gbé ipò kẹrin nínú ìdíje tí a ṣe léni àwọn ní Estate High School. ẹ jọ̀ọ́ wá sí iwájú kẹ́ wá gbẹ̀bùn yẹn owó tó wà nù bẹ̀ yẹn tẹ́ bá ṣọmọ onínàkúnà
ẹ máa kọ́ ilé tó ní arinrin, ẹ máa ra ọkọ̀ bọ̀gìnì. Ẹjọ́ tá a bá ti fẹ́ ya fọ́tò ẹ̀ má jà ju 5. Ẹ kú oríire o. Iléèwé Estate High School láti Ṣàgárí. Àwọn tí wọ́n ṣe ipò kẹta ní èní, mi ò ní pé orúkọ skul yín o, tí bá ti nà sókè ẹ ti mọ ẹ̀yin tẹ́ ṣe ipò kẹta, kẹ́ pàtẹ́wọ́ fúnra yín, kẹ́dẹ̀ wá síwájú láti wá gbẹ̀bùn yín, kẹ́dẹ̀ fi eléyìí ya àwòrán. Àwọn tí wọ́n ṣe ipò kẹta, èyí tí olóyìnbó ń pè ní second runner up or third position, iléèwé òun lélẹ̀. Fiwasaye Girls Grammar School, ẹ kú oríire o. Kó tó di pa lọ, mo sì máa ṣe, mo máa sọ máàkì tí iléèwé kọ̀ọ̀kan gbà. Ẹ̀yin ọmọ Fiwasaye rẹ́rìn. Àwọn tí wọ́n ṣe ipò kejì, ẹ bá ti rí lè yẹ ti mìíràn tó gbé first. Second position goes to African Church Comprehensive High School. Ẹ kú oríire o. African Church Comprehensive High School. Àwọn tí inú wọn dùn sí iléèwé yín, wọ́n ní Alágbàká Secondary School. Àwọn tí Ọlọ́run máa ṣèdájọ́ wọn, tínú wọn bàjẹ́ sí school yín, wọ́n fẹ́ máa pè lálágbàro, ṣùgbọ́n ká má rí ni Paul wí nínú ìwé Kọ́ríńtì. Ẹ bá mi ṣá wọn ní àtẹ́wọ́ tó rinlẹ̀. Tí African Church Comprehensive High School wọ́n gbapò kejì, ṣé St. Louis ló wá fẹ́ gbapò kínní ni? Ẹ jẹ́ bá mi ṣá wọn ní àtẹ́wọ́ tó rinlẹ̀. Àwọn ni wọ́n jáwé olúborí lọ́sàn-án yìí. St. Thomas Aquinas College, Àkúrẹ́. ACA. Kó tó di pé a fún yín ní ọ̀rọ̀ ìparí, wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa bí àwọn iléèwé wọ̀nyí bí wọ́n ṣe ní àwọn máàkì tí wọ́n gbà ní ọ̀sán yìí, torí àwọn kan ti ń kún yín pé pẹ̀lú bí mo ṣe sọ̀rọ̀ tó, kí ló ṣẹlẹ̀? Ẹ jọ̀ọ́ bá mi ṣá ọ̀gá tí a Samba ní àtẹ́wọ́ tó rinlẹ̀. Mo kí gbogbo wa pé a kú kalẹ̀, a ní kí yín pé a kú jókòó gẹ́gẹ́ bí èdè abínibí wa tí gbogbo wa mọ̀. Mo lérò pé gbogbo àwọn tó wà ní àwùjọ yìí náà mọ rírì èdè abínibí àti ìtumọ̀ ẹ̀. Nílẹ̀ Yorùbá tán bá sọ pé ẹ kú jókòó, ọ̀pọ̀ wa sì máa ń ṣe àṣìṣe yìí. Ìkíni ọ̀fọ̀ ni. Ẹ kú kalẹ̀, ó ní mo ṣe kí wa pé
ẹ kú ìkàlẹ̀. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ò ní gbà wá lákòókò púpọ̀ jù. Olùdájọ́ àgbà ó ti sọ̀rọ̀ lé lórí, wọ́n sì ṣe atótónu. Wọ́n sọ bí ohun tí a gbé gbèdéke àti ohun tí a fi ṣe òṣùwọ̀n máàkì tí a fún àwọn èèyàn, àwọn tí ó ṣe aṣojú iléèwé kọ̀ọ̀kan. Ṣùgbọ́n tí mo fẹ́ sọ ọ̀rọ̀ yìí ni pé kẹ́ ẹ lè mọ̀ dájú pé kò sóhun tó jẹ́ ojú ìṣáájú eléyìí táwọn olóyìnbó ń pè ní favoritism àbí pé aṣojú ìṣáájú sí iléèwé kan being biased. Ẹ rí i pé nǹkan ẹyọ kan tá ẹ lè fi kíyèsí, mo mọ̀ pé tírú nǹkan báyìí bá wáyé ìkùnsínú lè wà ọ́ káwọn èèyàn máa wò pé bí àwọn ṣe gbogbo ọmọ wọn lọ́mọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká filẹ̀kẹ̀ sí ìdí ọmọ ẹlòmíì. Tán bá ní ká wò ó ohun tí a wá sọ ń bí lónìí, àwọn tí wọ́n gbé ètò yìí kalẹ̀ pé kí èdè Yorùbá kí ó di nǹkan tó jẹ́ pé ó mọ́yán lórí tá a lè máa fi kọ́ ẹ̀kọ́ níléèwé ni. Ṣùgbọ́n ẹ kíyèsí káàkiri ti bí ìṣáná kíyèsí oògùn báwọn bàbá wa ti máa ń sọ. Ẹ rí i pé àwọn tó gbégbá orókè gan, they were against the motion. Ẹ má bínú pé mo sọ òyìnbó yẹn, ọ̀rọ̀ yìí nìkan tá a bá ti rántí sí ó yẹ kẹjá mọ̀ pé àṣojú ṣáájú. Àwọn tí wọ́n sọ, mo mọ̀ pé àwọn kan lè má mọ̀ àmọ́ ṣí yín níyè sí ni. Bí wọ́n ṣe sọ̀rọ̀ sí, bí wọ́n ṣe ṣe sí, we were sincere while delivering the mark. So mi fẹ́ kí ẹnikẹ́ni kó ní ìkùnsínú kankan. Ọlọ́run Olódùmarè tó ṣẹ̀dá gbogbo wa rínú wa pé àṣojú ṣáájú fún ẹnikẹ́ni. Ẹ ṣeun. Ẹ ṣe ọ̀gá àgbà Samba. Kó tó di pé mo fún ọ̀gá wa ní gbohùngbohùn láti fún wa ní ọ̀rọ̀ ìyànjú pẹ̀lú ìdúpẹ́, ẹ jọ̀ọ́ ṣé ó ní ẹnikẹ́ni láàrin àwọn olùkọ́ tí wọ́n wà bí tí wọ́n fẹ́ sọ ìkọ̀ọ̀kan? Do we have anybody among the teachers, the guardians, the adults here? If you have anything to say, can you please concerning this? We need you to air your opinion. Is there anybody? So gbogbo nǹkan tá a ṣe ń bí afaramọ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ jọ̀ọ́ ṣe ara yín láti ọwọ́ tó rinlẹ̀. Láti fi ètò yìí wá sí òpin, láti mú wá sí ìparí, ẹ fún ọ̀gá wa ní àtẹ́wọ́ nígbà tí wọ́n máa fún wa ní ọ̀rọ̀ ìyànjú, ìdúpẹ́ àti parí ètò. Ṣé inú yín dùn? Mo mọ̀ pé tínú gbogbo èèyàn bá dùn, inú àwọn àpín náà á dùn. Àbí? Ojú àwọn Fìwàṣáyé lé. Ojú wọn lé. Ojú àwọn kò kẹ́rin tún fara mọ́ra gan ju ojú Fìwàṣáyé. Ẹ mọ̀ nǹkan tí yẹn kọ́ mi ni pé wọ́n mọ nǹkan tí wọ́n wọ̀n. Téèyàn bá mọ nǹkan tó wọ̀n, tí ò bá wá ṣe tó nǹkan tí ó mọ̀ pé ó yẹ kóun ṣe tó, kò sí bó ṣe máa ṣe tó, inú ẹ̀ ò ní dùn. Tínú yín bá dùn, á jẹ́ wípé ẹ mọ̀ pé ẹ ṣe tó bó ṣe yẹ kẹ́ ẹ ṣe tó. Nǹkan tó dáa ni. Ó máa ń jẹ́ kéèyàn pòǹgbẹ láti lè tún ṣe dáadáa sí i lọ́jọ́ iwájú. Àbí ṣé mọ̀ pé mo yọ ẹni tó ṣojú yín kẹ́yìn tó jẹ́ ẹni máàkì, mo yọ sẹ́yìn nítorí nǹkan tó sọ bó ṣe sọ. Mi ò sí lára àwọn tó mi ò mọ ẹni tó máa gbé ipò kíní àbí ipò kejì, mi ò mọ kankan nípa ẹ̀, ṣùgbọ́n mo yọ sọ́tọ̀ nítorí bí ó ṣe sọ̀rọ̀ ó wọ̀ mí létí. Àti ẹni tó wá láti Aquinas bó ṣe sọ, mi ò lè wo olùdarí ètò ní láti sọ fún mi pé kí n ṣe ọwọ́ báyìí nítorí nǹkan tó ń sọ ó wọ̀ mí létí. Bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn. Ṣùgbọ́n tó bá tún yá, tá a bá pè yín, ẹ máa tún túra mú, bóyá ẹnìyẹn ló máa wá síwájú tí tó máa wá sẹ́yìn. Ṣùgbọ́n ní gbogbo ẹ̀, inú mi dùn pé ẹ lè sọ èdè Yorùbá. Àwọn tí wọ́n
àwọn tí wọ́n kópa náà àwọn tí wọ́n kópa ní ètò wọn ṣé gbogbo yín ni yín yóò dùn ni tínú yín bá dùn ẹ nawọ́ sókè. ó yá káwọ́ sílẹ̀ Fìwàṣayé tínú yẹn ò bá dùn nawọ́ sókè. ó yá inú ẹ má parọ́ inú mi dùn mẹ́ta olùkọ́ wa dà olùkọ́ wa láti Fìwàṣayé ẹ̀yin ni inú yín dùn abẹ́ yìí lẹ sọ fún ọ pé ó dáa ẹ̀yin kí ni estate ṣé inú yín dùn inú wọn ò dùn African Church ṣé inú yín dùn. ẹ jọ̀ọ́ ẹni sọ̀rọ̀ dá ẹ jẹ́ Aquinas rárá ní béèrè lọ́wọ́ yín àbí ṣé inú yín dùn. ó dáa a kò fẹ́ fi gbára wa níyànjú ni tó bá tún dìgbà míì mo gbàgbọ́ pé Fìwàṣayé wọ́n máa fakọyọ. ẹ jọ̀ọ́ àwọn olùkọ́ wa ẹ jọ̀ọ́ ẹ jẹ́ á dìde ẹ má bínú ẹ jẹ́ á wá síwájú. ó yẹ kó olùkọ́ ní orin kan báyìí àbí ẹ ní orin ṣé ó yẹ kí mo mọ̀ pé àwọn ìgbà kan wà wọ́n ṣe akọ́mọlédè àbí akọ́mọláṣà bí. ẹ ṣé gan ni àwa tá a jẹ́ olùkọ́ ẹ jọ̀ọ́ àwa là ń kọ́ yín ẹ má fọwọ́ rọ́ wa sẹ́yìn ìdí tí mo fi pe àwa olùkọ́ jáde nìyẹn lọ́dọ̀ wa kì í ṣe pé a ní owó kọ síbi kan nǹkan táwa náà bá ti kọ́yàn tó bá ti sanwó ẹ̀kọ́ fún wa àwa náà ṣùgbọ́n nǹkan tó jẹ wá lógún ni wípé kí èdè náà kó má parun nítorí yẹn àwa mélòó àwa mẹ́fà iléeṣẹ́ wa máa fún àwọn olùkọ́ ní 1000 fún olùkọ́ kọ̀ọ̀kan. olùkọ́ lèmi náà o. 20,000 kúrò. kọ́lí ń wo ṣe láyé bí láyé bí bẹ̀ẹ̀gbẹ́ mi ṣe sáyẹ̀nsì Yorùbá lèmi ó ṣe láyé mi láyé bí bẹ̀ẹ̀gbẹ́ mi ṣe sáyẹ̀nsì Yorùbá lèmi ó ṣe. ara ọmọ rẹ̀ lọ ẹ̀lí bá bínú ti sá gbogbo ẹ̀lí bá bínú ti sá ara ọmọ rẹ̀ ló kó rẹ̀ kọ́ ni àdọ́mọ rẹ̀ kọ́ ni àdọ́mọ rẹ̀ kọ́ ni àdọ́mọ rẹ̀ kọ́ ni gbogbo ẹ̀lí bá bínú ti sá àdọ́mọ rẹ̀ kọ́ ni. ẹ ṣé gan ni ẹ ṣé gidi tẹ́ ń kọ́ wa ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká tún dìde lẹ́ẹ̀kan sí ká yí àwọn olùkọ́ wa sí ká dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n kọ́ wa dáadáa a dúpẹ́ lọ́wọ́ yín a dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan ni ẹ ṣé gan ni ẹ ṣé ẹ jọ̀ọ́ òǹkà ilé ìfowópamọ́ yín ẹ jọ̀ọ́ ẹ fún àǹtí wa Déyẹmí ó máa gbà ká lè ṣe nǹkan tó yẹ ká ṣe. ẹ ṣé o a dúpẹ́ pé a pè yín pé ẹ wá eléyìí jẹ́ ìgbà àkọ́kọ́ tá a máa ṣe ìtàkùrọ̀sọ láti lè rí wípé
a rí èèyàn àwọn ilé ẹ̀kọ́ tó lè sọ èdè wa dáadáa ṣùgbọ́n ó ṣe mí láàánú nítorí nígbà tí à ń gbáradì láti ṣe ètò yìí a sọ pé ibi bóyá torí pé a wà l'Ákúrẹ́ ó jẹ́ nǹkan tí a ti ń rí tó jẹ́ pé níbi tẹ́ bá sọ fẹ́yàn pé hello wá gba ẹgbẹ̀rún 10 lọ́la ó máa béèrè pé ẹ jọ̀ọ́ ẹ fún mi lówó mọ́tò a fẹ́ ṣiṣẹ́ a fẹ́ níbi a fẹ́ ṣiṣẹ́ a ní àwọn iléèwé tá a fìwé pè tó jẹ́ wípé wọ́n á sọ pé wọ́n lówó mọ́tò àbí kí ni àwọn nǹkan tó ń sọ àti wọ́n fẹ́ káwọn ọmọ gba ipò tó kẹ́yìn wọn ò fẹ́ wá nítorí wọn ò fẹ́ káwọn ọmọ gba ipò tó kẹ́yìn ó máa ń dùnyàn téèyàn bá ń ṣe nǹkan tí wọ́n bá ń sọ nǹkan bẹ́ẹ̀ yẹn àmọ̀lú míì káàkiri wa tó jẹ́ wípé tá a bá sọ pé a fẹ́ ṣe nǹkan báyìí ibi ò ní gba àwọn ilé ẹ̀kọ́ lénìí tó jẹ́ pé wọ́n á sọ pé wọ́n fẹ́ wá kópa ṣùgbọ́n ìyẹn ò ní dí wa lọ́wọ́ láti dẹ́kun àti máa ṣe nǹkan tí a lérò láti ṣe láti gbé èdè àti àṣà wa ga mo dẹ̀ wọ́n wípé ọlọ́run ẹ̀yin akẹ́kọ̀ọ́ tẹ́ wà ń bí ọlọ́run á ràn yín lọ́wọ́ tẹ́ bá ṣe ń dàgbà ẹ má gbàgbé Yorùbá ẹ gbé èdè àti àṣà Yorùbá lárugẹ èmi mi ò ka èdè Yorùbá nílé ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ kọ̀ǹpútà ni mo kà ṣùgbọ́n nǹkan tí mò ń ṣe lénìí báyìí kò bá kọ̀ǹpútà lọ rárá àti rárá ṣùgbọ́n mo ní kọ̀ǹpútà sílé tí mo fi ń kọ́ àwọn èèyàn ní Yorùbá mo mọ̀ pé nǹkan tá a bá kà ní ọ̀pọ̀ ìgbà ó máa ní í ṣe pẹ̀lú nǹkan tá a bá yàn àbí tí Elédùmarè bá yàn mọ́ wa ó máa jẹ́ kó lè ní ìlọsíwájú ìmọ̀ ẹ̀rọ kọ̀ǹpútà tí mo kà ó ràn mí lọ́wọ́ láti lè sọ pé irú kọ̀ǹpútà báyìí ni mo fẹ́ tí mo ṣe sọ fún ẹ báyìí pé mo ka ìmọ̀ ẹ̀rọ kọ̀ǹpútà wàá tún wò mí pé òun ṣe ó ka kọ̀ǹpútà òun ṣe Yorùbá ìyẹn ò ní kò díẹ̀ lọ́wọ́ láti lè ka nǹkan tó bá fẹ́ kà ṣùgbọ́n má gbàgbé èdè àti àṣà ṣe mọ̀ sámbà gbogbo ala mọ̀ sámbà inú wa dùn láti rí sámbà níbí lénìí àwọn ní gbogbo nǹkan wa tá a bá ń ṣe nílé iṣẹ́ wa àwọn náà kọrin sí tẹ́ bá wo bàbẹ́là orí ohun wọn ni ló wà ń bẹ̀ tí àwọn ìlú sílùú tí à ń ṣe ohun wọn ló wà ń bẹ̀ gbogbo nǹkan tá à ń ṣe àwọn náà gbé jáde èdè àti àṣà ni wọ́n ń gbé lárugẹ ẹ jẹ́ bá mi pàtẹ́wọ́ fún sámbà arábìnrin wa mi iṣẹ́ tó ń ṣe pọ̀ ṣùgbọ́n mi ní sọ iṣẹ́ kan tó ń ṣe tó ń fi ẹ̀yẹn gbogbo lọ́wọ́ tí wọ́n ṣùgbọ́n Ìbàdàn làwọn àwọn gbọ́ Yorùbá dáadáa wọ́n bá mi jà wọ́n gbé Ìbàdàn lórí wọ́n máa ń ẹ mọ̀ pé Ìbàdàn máa ń búyàn gan Ìbàdàn máa ń búyàn gan àwọn dẹ̀ máa ń ṣèyàn dáadáa díẹ̀ ṣùgbọ́n mo pè wọ́n níjẹta ìjẹta ni mo pè yín pé kẹjọ kẹ wá kópa lórí ètò yìí lénìí wọ́n dẹ̀ ní wọ́n máa gbààyè wọ́n ní wọ́n máa sọ fọ́gà wọn pé ó yá mo fẹ́ wá sí ibi tí mo ti máa gbé èdè àti àṣà lárugẹ ẹ jọ̀ọ́ ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. ọ̀gá mi olùkọ́ àwọn ni wọ́n jẹ́ kí àyà mi kọ́kọ́ já lórí ètò tí à ń ṣe nítorí ìgbà tí wọ́n sọ fún mi pé torí tá a bá lórí ètò yẹn mi ò kí ń mọ èèyàn tí ó ń wá ìgbà tí wọ́n sọ fún mi pé olùkọ́ ni wọ́n àyà mi já pé kí lolùkọ́ wá ṣe lórí ètò tó fẹ́ wá gba owó mi ṣùgbọ́n ọjọ́ òní ó rí inú mi torí mo ṣe gba ìbéèrè kìíní gbàn tán gbà kejì gbàn mo ti rí Tóbi ó ń wò mí ó ní owó lọ owó mo farabalẹ̀ mo ti ń rò sínú mi pé bó ni mo ti máa towó jọ tí mo máa fún ọ̀gá yìí ní mílíọ̀nù kan ṣùgbọ́n bó ṣe ṣí ìbéèrè kẹta báyìí mo ní Ọlọ́run ò ṣe o Allahu Akbar mo ní Ọlọ́run ò ṣe ṣùgbọ́n Ọlọ́run bá mi ṣe lọ́jọ́ yẹn wọn ò kọjá 1,40 Ọlọ́run dẹ̀ bá mi ṣe kún ṣùgbọ́n lẹ́yìn yẹn Ọlọ́run ti ń bùkún fún wọn
ọlọ́run ti ń bò mò ń ṣeré ni o tó bá jẹ mílíọ̀nù kan lọ́jọ́ yẹn a máa fún wọn lọ́jọ́ yẹn náà mò ń ṣeré fún yẹn ni ṣùgbọ́n òótọ́ ni àyà mi já ṣùgbọ́n lẹ́yìn yẹn ọlọ́run ti ń ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú ètò yẹn tán wá ọlọ́run ràn wọ́n lọ́wọ́ láti lè ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn níbí àti lẹ́yìn odi mo gbàgbọ́ ìjọ́ mo sọ fún yín kò tí ì pẹ́ náà tí mo sọ wọ́n dẹ̀ wà ń bí lénìí mo dúpẹ́ lọ́wọ́ yín gan ni ọlọ́run àtúbọ̀ máa wà pẹ̀lú yín gbogbo ọ̀nà yín a máa dùn mọ́ ọlọ́run nínú ṣọ́ṣọ́ṣọ́ ní ilé atare kún ilé gbogbo wa máa kún fún nǹkan rere ni àwọn bàbá wa ní àjẹgbé ni gún jẹbọ àtẹ̀gbé ni ẹsẹ̀ ń tẹ̀nà gbogbo ibi tá a bá tẹ̀ Elédùmarè á gbà fún wa gbogbo ọ̀nà tá a bá tọ̀ ó máa gún fún wa tá a bá lù ó máa dún tá a bá kàn ó máa ṣí tá a bá béèrè a máa rí ìdáhùn ẹ ṣé gan tẹ́ wá o a dúpẹ́ lọ́wọ́ yín àkóyán yín kéré o ẹ ṣé gan ni ẹ ṣé gan ni o ẹ ṣé o. ẹ máa ń lẹ́ o ara ilẹ̀ yìí o ọdẹ ọdún bí ẹ máa kú lẹ́ ọ̀wọ̀ fúnlẹ̀ Yorùbá kí lọ́balọ́ba àti ìjòyè o ọ̀wọ̀ fúnlẹ̀ àtàlejò iye Yorùbá ló ní akíyín bá ìrìn àjò máa bọ̀ alẹ́ ńlá ni o ta ní pẹ̀bí kan ní ìlú ọba Bándélé wà mọ̀ gbọ́mọ̀ bá ní wá bá ní wá ńlá yìí o Bándélé kò mọ̀ ọmọ bá ní wá. àjèjì ò mẹ́sẹ̀ lé ọmọ nílé àtẹ̀jẹ́jẹ́ òun àlejò àtẹ̀lẹ̀ máa ṣàbàṣà ọwọ́ kókó ńlá fi wọ́ọ̀kì ọwọ́ òrìṣà ńlá fi wọ́ àfin lọ́jà fọwọ́ ilẹ̀ mi wọ̀ mí o bọ̀wọ̀ fún lèmi ká mọ̀jà ọ̀nà ara mi bá ń kárẹ̀lẹ̀ ìgbà yìí ló máa mọ bí ń ṣe tó ilẹ̀ mi ó dára lẹ́wà ojúmọ́ rẹ̀ ló mọ́ ló tún fẹ́ o ẹ̀ bá délé ẹ̀ mọ̀ gbà ọmọ ọba ni mí. àyájọ́ ní ọ̀rọ̀ ńlá ẹwà èdè ń bẹ àṣà.